ìtẹ̀síwájú nínú tírà tí a ń kà Madarijus Salikin ti al-Imam Ibn Qayyim al-Jawziyya rahimahullahu ta'ala. al-Imam Ibn Qayyim rahimahullah àtúnṣàlàyé ọ̀rọ̀ al-Imam Abu Ismail al-Ansari rahimahullah afọ́ni manazil aláfàṣọ pé wà min al-kasali ila tashmiri jiddan wa azman pé wà min al-kasali pé firar tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ a máa sá kúrò níbi al-kasal kọmọnìyàn sá kúrò níbi al-kasal ìfàjò ìwà ọ̀lẹ ìwà jókòó sójú kan ila tashmir kó sá lọ síbi ìjáfáfá jiddan lẹ́ni tí ó ń tẹpẹlẹ mọ́ iṣẹ́ wa azman pẹ̀lú ìpinnu tó dáa. wọn ni ayé yafiru min ijabati da'iya al-kasal pé gbogbo tó bá máa ń pè èèyàn síwọ ọ̀lẹ ìwà ìfàjò ọmọnìyàn gbọ́dọ̀ sá fún ila da'iya al-amali wa tashmir lọ síbi tí ó máa pè síbi iṣẹ́ àti ìjáfáfá bil jidd lẹ́ni tí yóò ṣe bẹ́ẹ̀ bil jidd pẹ̀lú gbogbo seriousness. ọ̀rọ̀ bọ̀ wájú lórí al-farqu bayna al-jiddi wal-azm wal-ijtihad àti gbogbo gbìyànjú. afáàní wal-jiddu hahuna al-jiddu tá à ń sọ níbí wa sidqul amal oníkéèyàn sódodo níbi iṣẹ́ sidqul amal ìjẹ́ olódodo níbi iṣẹ́ kó ṣiṣẹ́ tó bá fẹ́ ṣe pẹ̀lú òdodo wa ikhlasuhu min shawa'ibil futur kò mọ bẹ́ẹ̀ kéèyàn la iṣẹ́ kéèyàn bọ́ iṣẹ́ tí a bá ń ṣe ìyẹn iṣẹ́ ẹ̀sìn al-amalu huna al-amalu dini iṣẹ́ ẹ̀sìn là ń sọ kéèyàn bọ́ kúrò níbi shawa'ibul futur àwọn tó máa ń dànkarú ṣàìbàtún ní èérú ṣàìb tó máa ń dànkarú omi tó tòrò tí ó wà domi ẹrú so shawa'ibul futur àwọn èérú tó máa ń tibi futur ìsinmi sára tó máa ń tibẹ̀ jáde kéèyàn sá fún kéèyàn bọ́ iṣẹ́ kò mẹ́ wa wu'udu taswifi wa tahawun àtàwọn àdéhùn àtẹ̀síwìf màá ṣe tó bá yá màá ṣe tó bá yá tó bá yá èmi náà màá lọ kọ́ nípa ẹ̀sìn tó bá yá èmi náà màá ha Qur'an tó bá yá èmi náà màá lọ kọ́ lọ́wọ́ tó bá yá èmi náà màá lọ kọ́ tẹ̀sífà tí ó wà pọ̀ lẹ̀ màá ṣe yóò wá sí kí ni yóò wá pọ̀ nílẹ̀ kò dẹ̀ ní ṣe kankan níbẹ̀. sọ̀rọ̀ jídù ni pé a gbọ́dọ̀ lé iṣẹ́ wa kúrò níbẹ̀ yẹn. o fẹ́ ṣe nǹkan bẹ̀rẹ̀ sí í ṣe o fẹ́ ṣe sọ́dákọ̀ ẹ̀ o fẹ́ lọ kọ́ Quran kíkà híhá sì bẹ̀rẹ̀ sí kà á wọ́n sọ pé tó bá yá next year tọ́lọ́ wa sọ mi ní next year ta ló sọ fún ẹ kó wá di next year yẹn. wọ́n wá wá tá sin wa sawfa. àwọn tẹ̀síwìfàt yẹn màá ṣe lábẹ́ sin àti sáfà ló wà sa'af'alu nídìí lárúbáwá tábà ní sa'af'alu màá ṣe láìpẹ́ tàbí sáfà af'alu rẹ̀ títí next year màá ṣe bẹ́ẹ̀ ni àṣà an af'alahu gadan àṣà ó ṣe é ṣe kí n ṣe lọ́la. àbí ká ló dé làálì af'aluhu ó fúlì máa ṣe. gbogbo àwọn kẹlímàtì yẹn ẹni tó bá jẹ́ mujid tó bá jẹ́ kí ni o mujid alẹ́ de indahu jid yóò sá fún àwọn kẹlímàtì yẹn.
wọ́n ní fahiya adọ́rù shay ala al-abd tó náà wọ́n taswifat yẹn ní tó kó aburú ó ní aburú tó pọ̀ tó ṣe fún ẹrú èèyàn ìyà ọ̀lẹ́ nídìí ẹ̀sìn àti dìde yẹn náà fìlà lóru yóò di wàhálà fún yàn àti máa pín ìran ọ̀ràn yẹn yóò di problem fún yàn àti ṣí Quran kó kà báyìí wàhálà ní ogun ni àti sọdákọ báyìí ẹgbàgbé ẹ ká máa sọ pé ọ̀rọ̀ hajj àbọ̀rọ̀ umrah torí màá ṣe tí gbogbo ọjọ́ ayé ò fi lọ. فهي أضر شيء على العبد تسويفات التسويف أضر شيء على العبد إن تولي يأكل فمانيا مسلمي جلو أونيو وهي شجرة إيجي كاني ثمرها الخسران والندامات tó jẹ́ pé èso tó máa ń tibẹ̀ jáde igi tó jẹ́ pé èso tí ó padà so lẹ́yìn wọ́n ọ̀rẹ́yìn al-khusran òfò ní wa nadamat àti àbámọ̀ mi bá dé mọ́ gbàtí gbogbo wọn dẹ̀ ń ṣe kí ni ẹ kí mi náà dẹ̀ bá wọn ṣe o anadamu nìyẹn ọkọ̀ ní fat ó sì ti lọ àwọn kankan mẹ́tọ́ àti bọ́ mọ́yàn lọ́wọ́ ó ti bọ́ mọ́yàn lọ́wọ́ nìyẹn àwọn kan bẹ̀rẹ̀ pé gbọ́dọ̀ lèèyàn máa ṣe tó bá ti lọ fàlàyé àhúdà ṣàbàbà àwọn fàlàntà àhúdà ṣàbàbà àsìkò ọ̀dọ́ yẹn ò lè padà mọ́ kọ́nífàt ó ti lọ nìyẹn ó máa lé ní tọ́ tó lọ nígbà bá ṣàánú pò lè rí ṣe wà ilà èèyàn kan máa kábàámọ̀ lójú kan ni wọ́n ní wal farqu bayna al-jiddi wal-azm ìyàtọ̀ tó wà láàrin àlejìdù gẹ́gẹ́ bá a ṣe sọ yẹn wàlà azmu bil'ain wọ́n ní anal azma sidikul irada alimami ibn Qayyim àwọn náà sọ̀rọ̀ rahimahullah wọ́n lọ azmu ìpinnu òun náà ní sidikul irada ìjólódodo níbi èròǹgbà wa wastijma òhà àti ìpọkànpọ̀ lórí iṣẹ́ tá a bá fẹ́ ṣe àbí alistijma òhà ìpa èròǹgbà wa pọ̀ ọ̀kan náà ni a lè túbẹ̀ ìpọkànpọ̀ lórí iṣẹ́ tá a bá fẹ́ ṣe wà á mọ̀lì jìdù wọ́n náà lè jìdù ń tiẹ̀ wọ́n ti sọ yẹn síwájú díẹ̀ wọ́n tún wá fẹ́ tún sọ wọ́n ní sidikul amali wa badlul juhdi fihi wọ́n ní òun náà ní ìjẹ́ olódo níbi iṣẹ́ gangan tá a fẹ́ ṣe iṣẹ́ ẹ̀sìn tó wá ṣe sọlá jẹ́ olódodo níbi sọlá tó ń ṣe yẹn wọ́n máa kírun pẹ̀lú tí n bá kí àwọn èèyàn máa bú mi tí n bá kí àwọn èèyàn máa kírun sí mi lára jẹun bá kù irọ́ mọ̀dí tó fi ń kírun wọn náà nípò fẹ́ fi yọ Olúwa Dẹ́dà Jalla subhanahu wa ta'ala ó fẹ́ fi yọ nínú torí pé ló pàṣẹ. So ìjẹ́ olódodo níbi iṣẹ́ tá a bá ṣe sàdákà tó bá ṣe fáwọn èèyàn ṣe nítorí Allah mọ́ ṣe kábàá lè yìn ọ́ wa badlul juhdi fihi kí àwọn àṣà gbogbo pátá bá ní ká sá níbi iṣẹ́ tá a fẹ́ ṣe yẹn gbìyànjú dáadáa kó rí pé ó ṣiṣẹ́ yẹn dáadáa yẹn náà ni al-jiddu laqad amara Allah subhanahu wa ta'ala bitalaki awamirihi bil'azmi wal-jidd Olúwa wa Jalla subhanahu wa al-Qur'an al-Karim ó pàṣẹ fáwọn ẹrú ẹ̀ ibi ká máa gba àwọn àṣẹ tó bá ń wá látọ̀dọ̀ òun àbí ká máa mú àwọn àṣẹ yẹn lò bil'azmi pẹ̀lú ìpinnu tó dá wal-jidd àti gbogbo àkọlé kan tó gbádùn faqal ọ̀rọ̀ wa ní khudhu ma ataynakum bi quwwa pàtó ń bá wọn bá ní Israel wí nìyẹn wọn ni khudhu ma ataynakum bi quwwa ń tá a fún yín tíra tá a fún yín ẹgbàá wọn.